أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله وعليكم السلام نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم الله بعد أتركاتك فونديشن الله محمد صلى الله عليه وسلم. أبي الله بعد إيتا باتي إيتا ما سوتا سي ماشين نوشة كوشيني إيتا فري أنور إيتا سوتا ماشين نوشة تافري بينو لكم أشاشوا أكون به láti bí mo rò pé bá bí ìjẹta àbí ìrọ̀lẹ́ àná òun ni àwọn èèyàn brọ́dà kan wọ́n sẹ́ndì fídíò yìí sí mi. So ìkan náà ọmọ ìyá wa ń bí báyìí náà wọ́n play rẹ̀ létí mi oye. So dó ìfẹ́ fèsì lórí fídíò àwẹ̀ yìí. So ọmọ tí ń dìfẹ́ǹdì mùdírù yìí oye, but àwọn ọmọ ìyá wa ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ oye. So ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìṣe mi dẹ̀ rí. So tẹ́mi bá ti rí pé ọ̀rọ̀ eléyìí nǹkan sọ rédèrèdè ni. So àwọn àgbààgbà wọn lèmi bùkátà sí. Àwọn eléyìí wọ́n kéré. So èyí tí ó tiẹ̀ kọ́kọ́ gbọ́n tá à ń sọ yé náà kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ gbọ́n tá à ń sọ yé náà. Nǹkan míì là ń sọ, nǹkan míì lòún wí. So afásàkámà Ìlọrin náà àwọn náà tún wá post ẹ̀ ń tara yín wallahi ẹ̀ kàn ń ṣera yìí ni. Àmọ́ ẹja gbọ́n tó sọ ní táwa ń sọ òun ni pé bàbá ọ̀tẹ̀ sọ yí pé àlùbáríkà mùdírù òun làwọn fi ń ṣe gbogbo ohun táwọn fi ń ṣe látọjọ́ yìí. One. Ẹlẹ́ẹ̀kejì, bàbá ọ̀tẹ̀ sọ yí pé kò sẹ́ni tó ní àlùbáríkà gbogbo ọjọ́ náà àyàfi mùdírù lónìí. That is àlùbáríkà gbogbo ọjọ́ tí wọ́n fẹ́ fi ṣe opening of mọ́ṣáláṣí wọn kò sẹ́ni kankan tó ní àyàfi mùdírù gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ̀ ṣe sọ. Àwa wá ń sọ yí pé gbólóhùn kúfùrù ni, gbólóhùn tó gbẹ̀yàn jáde kó nú ìsìláàmù ni. Mùdírù ò lè fún ẹnì kankan lálùbáríkà, mùdírù ò lè ṣàlùbáríkà fẹ́nì kankan. Kò sẹ́nì kan tí ń ṣàlùbáríkà fún àwọn ẹ̀dá rẹ̀ illallah. Dhalika ta'inun ay dhalika al-qawl ta'inun fi rububiyyatillah. Ọ̀rọ̀ tí bàbá ọ̀tẹ̀ sọ yún ó ti ṣe tọ́ánù sí ìjẹ́ ọba tó dá gbogbo ẹ̀dá tí Allah bá dẹ́dà jẹ́ oye. But àwọn eléyìí aláìmọ̀ kan ju hálà ó ń jáde ebú nìkan wá ń bú kálò bá yà dìdèrè kálò bá gọ ẹja gọ. Ọlọ́run fi àlùbáríkà sáré ẹ̀dá. Ẹ máa wo. Ọlọ́run mo ní àlùbáríkà wọn náà la fi ń ṣe gbogbo ohun tá à ń ṣe látijọ́ yìí. Àkọlé ló ń níbi tí mímọ̀ ó wà obvious, kò sẹ́ni tí ó mọ̀ pé ìmọ̀ ni Ọlọ́run páyẹ̀ sára wọn. Ìmọ̀ ni Ọlọ́run páyẹ̀ sára wọn. So mi ò wá láti wá wí nípa mímọ̀ tó gbogbo ohun tó hàn sí ọgbà ayé ni. Ṣùgbọ́n kẹ́lìmọ̀ àlùbáríkàtù èyí tí ò yí àfà òun mo kàn fẹ́ wá yanjú. Torí bàbá ọ̀tẹ̀ ní ó ní àlùbáríkà tẹ́yìn náà bá gbọ́ ni. Mo ní àlùbáríkà wọn náà la fi ń ṣe gbogbo ohun tá à ń ṣe látijọ́ yìí. Ó wá ní kò wá sẹ́ni tó ní àlùbáríkà ọjọ́ yẹn, ọjọ́ tí wọ́n fẹ́ ṣí mọ́ṣáláṣí ní gangan tó ju bàbá mùdírù lọ. Kò sẹ́ni tó ní àlùbáríkà gbogbo ọjọ́ náà tó ju mùdírù lọ. Kódà kí bàbá ọ̀tẹ̀ máa fi gbogbo sí ìsọkúsọ ọ̀rọ̀ ni. Ẹ máa wá gbọ́. Yóò sọ pé òun fẹ́ mú ẹ̀rí wá o. Alàgbà yìí ó wá ní kẹ́lìmọ̀ kúfò ewu kèfèrí. Ó máa dá kí ọpọlọ èèyàn kó wà dogmatic, kí wọ́n ti kéjì ọpọlọ yàn, kí wọ́n ti kéjì ẹ̀ síbi kan. Ibi tí wọ́n kéjì ẹ̀ sí òun ni pé gbogbo ohun tó bá ń rí máa ṣe takfir ẹ̀.
irọ́ ló ń pa gbẹ́nu dákẹ́. So gbogbo ń tá bá rí kọ́lá ń ṣe takfiru àìsí ṣe takfiru gbogbo èèyàn. nukaffir man kafar ba'da tawaffur ash-shurut wa intifa' al-mawani'. a máa ń ṣe takfiru ẹni tó bá ṣe kèfèrí lẹ́yìn gbà tí májẹ̀mú bá pé lára rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni. So tí ò bá sí àwọn ohun tó lè kọ́ dí wa láti pè ní kèfèrí lára rẹ̀ mọ́, bí irú Jakmalu ní sin kaffartuhu fa huwa mulhid fa huwa kafir la ashukku fi kufri. So in ṣe méjì nípa kúfùrù Jakmalu, oye mo sì ń wí títí tí ó fi túbá tí ó fi kó ndin tó wà, oye mudiru tó ń sọ yìí ní sin kaffartuhu fa huwa kafir indi wa la ashukku fi kufri لأنه قال بشيء لم ينزل الله سبحانه وتعالى. nítorí wọ́n sọ ohun tí Allah bá dá sọ kalẹ̀, ohun tí Allah bá dá sọ yà kalẹ̀ fún wọn gbé síbẹ̀, wọn àtàwọn ìtukùtù àgbákò mi tí mudiru máa ń tú, oye so àwẹ̀ ò ní ṣe iyèméjì nípa kúfùrù àwọn èèyàn bẹ́ẹ̀. So irú wọ báyìí nìsín ìyìn lè kàfàrà rẹ̀ torí mo ti rí pé àìmọ̀kan pọ̀ lára rẹ̀. Àìmọ̀kan ṣe kí ni àìmọ̀kan pọ̀ ní ara rẹ̀, oye nínú tá sì máa ń wò lára yẹn tá fi ní pé ń kèfèrí ni pé kí àìmọ̀kan wà lára rẹ̀. So ìwọ yìí nìsín àìláìmọ̀kan yọ anídà àti dá ọ lẹ́kọ̀ọ́, a rí pé kò yé ọ ni, o gbàgbọ́ yẹ̀sìn torí nǹkan míì là ń wí nǹkan míì ló wá ń sọ. So a ṣàlàyé fún ọ tá a dá ọ padà sínú kíláàsì tá sì kọ́ ẹlẹ́kọ̀ọ́. má ṣe takfir ẹ̀, ó dá kó dá o ṣáà má ṣe takfir ẹ̀, máa sọ wípé kúfùrù. irọ́ ni. So kìí ṣe gbogbo nǹkan la máa ń sọ kúfùrù. ṣé omi tí ń bẹ wájú wa yìí sáà máa ń pè ní a máa ń sọ pé kúfùrù ni? ṣé a máa ń sọ pé kúfùrù lomi tí ń bẹ wájú wa? So búrẹ́dì rèé, ṣé kúfùrù ní búrẹ́dì? àwọn ní fídíà wọ́n yà alágbàkọ̀ fi kọ́ ọmọ parọ́ gan. àwọn rùdúdù yẹn ń wọ̀ wọ́n lára tààrà kálọ̀ bẹ́ẹ̀ rà kó fi gbogbo wọn mọ̀nà. So instead kí wọ́n sọ̀rọ̀ lọ síbi tọ́rọ̀ lọ, ìtara rọ́dù tá a ṣe fáwọn ọ̀gá wọn yìí òun ni ó máa ṣe kí ni, òun ni ó máa wọ̀ wọ́n lára. bi khilafi ahli sunna la yanfa'ilun. So yàtọ̀ sí ahli sunna àwọn tí wọ́n fi emotion wọ́n fi sọ̀rọ̀, ibi tọ́rọ̀ bá wà ni wọ́n ṣe kí ni wọ́n sọ̀rọ̀ lọ, wọ́n sì make hit lórí kí ni lórí pọ́ìntì. So bọ́tẹ́lẹ́yẹ rí ń sì ara ń ta débi pé ń sọ ohun táwọn ò ṣe gan, ipe gbogbo nǹkan làwa máa ń pè ní kúfùrù. Laptop ní mẹ́wájú mi yìí ṣe kúfùrù ni? kí ni tó mẹ́wájú mi ẹ dákun? clipper rẹ̀, ìwé rẹ̀, ṣé kúfùrù ní ìwé? ó ní gbogbo nǹkan làwọn wàhálà eléyìí kó dòdì tí mo fi sọ pé mi fẹ́ fèsì fáwọn èyí torí ọ̀rọ̀ náà ó pààyàn lẹ́rìí bí kéèyàn máa ṣe skiti lórí lọ́dọ̀ mi, but nevertheless ẹ jẹ́ ká máa gbọ́ lọ. àwa wá láti wá ṣàlàyé fún ẹni, a mọ̀ pé bákan méjì náà ni ó ṣeé ṣe kó o gbà á pé nǹkan tí wọ́n fẹ́ ṣàlàyé fún ẹ yìí ó yẹ kó wà á rí lódodo ọ̀rọ̀, ṣùgbọ́n bóyá ló lè gbà ó rí lódodo ọ̀rọ̀, ṣùgbọ́n ìfẹ́nu títí ń bẹ́ ń pin ni òun ni oníjẹ́ ò lè gbà. òdodo ọ̀rọ̀ tí gbogbo yín ò rí bí sọ fún mùdírù yín, tí gbogbo yín ò rí bí sọ fún mùdírù yín lórí ìṣìnà tí mùdírù yín ti ń rìn látọdún yìí. So ìwọ tiẹ̀ lódodo ọ̀rọ̀ lẹ́nu ó tiẹ̀ dábàá tó bá lódodo ọ̀rọ̀ lẹ́nu. mùdírù sọ pé illa tansuruhu faqad nasarahu alladhina kafaru illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn. So mùdírù sọ pé àyà yìí ipe ànábì kọ́ ló sọ̀kalẹ̀ fún, ipe ànábì kọ́ ní sọ̀rọ̀ ń pa, ipe Felix of Nola ló sọ̀kalẹ̀ fún. هذا kúfùrù lélẹ́yìí. rughimat unufukum ya ahlal bid'ah, ẹ̀yin ní bídà ìmú yín gbólẹ̀ kò sí tó kàn wá. So àwọn onímọ̀ fọwọ́ra yín lórí fa ṣẹ́rí àwọn tó máa fọwọ́ra yín lórí yùn wàhálà tí wọ́n nù, àmọ́ pé àwọn máa fọwọ́ra àwọn aláìmọ̀kan yìí lórí kàlá oye. So ẹ̀yọ́ ọmọ kéèké tẹ́ bá tún wá jáde pé fẹ́ máa dìfẹ́ǹdì wọn yìí kìí ṣe gbogbo èèyàn náà lámọ̀ fún lésì oye, torí àwọn nǹkan pọ̀ wàláhì ètò pọ̀ wájú wa táwa fẹ́ sọ̀rọ̀ lé lórí táwọn pé káwa mọ̀ yà káàkiri. So àmọ́ so torí ipe ó ṣe àìmọ̀kan púpọ̀ nù bí àìmọ̀kan rẹ̀ yẹn ó pọ̀ tayọ àlà, torí ẹ̀ mo ṣe ní inshallah al-azim so ń da ọ lẹ́kọ̀ọ́.
ṣùgbọ́n a ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè rí òtítọ́ àti òdodo tí ń bẹ lábẹ́ kẹ́límà àlìbárakàtù. àwọn fẹ́ ṣàlàyé mọ́ gbìyànjú pé àlùbáríkà ara gbogbo nǹkan pátápátá ọlọ́run fi àlùbáríkà sí. ọlọ́run ó ti parí àlùbáríkà sára gbogbo àwọn nǹkan. ọlọ́run fi àlùbáríkà sára ẹ̀dá. ọlọ́run fi àlùbáríkà sára gbogbo ohun tó dá. ẹranko ọlọ́run fi àlùbáríkà sára ẹ̀. ọlọ́run fi àlùbáríkà ọlọ́run fi sí ara àlùkùránì. ọlọ́run fi àlùbáríkà ọlọ́run fi sára igi. ọlọ́run fi àlùbáríkà ọlọ́run fi sára ìgbà. kílẹ̀ rí eléyìí torí kẹ́límà àlùbáríkà ni n tó ń jọ́ lójú tí ò gbọ́ rí àbí kí n ní kò mọ̀ túmọ̀ ẹ̀ kò ná gbọ́ yí ẹ̀ òun ni tó ń dààmú ẹ̀ torí pé lẹ́ànà al-barakata sirrun wa atarun ilahi ghaibi yamna'uhu li-shakhsi aw al-makan aw al-zaman. kẹ́límà àlùbáríkà yìí ọ̀rẹ́ ẹ̀ńtọ́ ọlọ́run ni máa ń bùn ẹni tó bá wù ni ó lè fún ẹ̀dá ó lè fi sára àgbà ó lè fi sára àyè. gbogbo ohun tá a wá fẹ́ wí á mú ẹ̀rí ẹ̀ wá láti inú àlùkùránì ẹ̀rí gbogbo ẹ̀ láti inú kùránì láti mú wa. a ní lọ sí bòmíì tó bá wá wùn ẹ̀kọ́ wá ní gbogbo ohun tá à ń wí láti inú kùránì ni èrò ni ọlọ́run ọba ò fi àlùbáríkà kò fi sára èèyàn kò fi sára àgbà kò fi sára àyè kò fi sára. ṣé n dáhùn sọ lélẹ́yìí ẹni pé eléyìí ò mọ nǹkan kan àtàrà ṣáàdì eléyìí ò mọ nǹkan ṣe ẹ̀dá kò ṣe ń táwọn ilé eléyìí àhádọ́ ní pàṣùnà ṣé ohun tá à ń dráàgì nìyẹn ṣé ohun tá à ń sọ pẹ̀lú bàbá ọ̀tẹ́ àti mùdírù nìyẹn. a ní bàbá ọ̀tẹ́ sọ pé mùdírù ló ní àlùbáríkà gbogbo ọjọ́ ọ̀hún. wa hal yamliku al-barakata illa Allah ṣẹ́nìkan wá ní kápá lórí àlùbáríkà tó tayọ Allah. tí bàbá ọ̀tẹ́ bá sọ pé mùdírù ló ní ìkápá mùdírù ló ní àlùbáríkà gbogbo ọjọ́ náà. هذا صرف محض حق الله سبحانه وتعالى لغيره. ìdarí ẹ̀tọ́ Ọlọ́run ọba sí ẹlòmíì yàtọ̀ sí Allah Ọba Adẹ́dàá sí èèyàn tí Allah Ọba Adẹ́dàá dá sí ẹ̀dá tí Allah Ọba Adẹ́dàá dá òun ni eléyìí. ṣé ohun táwọn ń sọ ní pé Allah Ọba Adẹ́dàá kò fi àlùbáríkà sára àwọn nǹkan ṣé táwọn sọ nù so nínú ọ̀rọ̀ wa ga àwa fi nílẹ̀ wípé Allahu subhanahu wa ta'ala walladhi yubarik wala yubariku ghayru. Allah Ọba Adẹ́dàá nìkan ni máa ń fa àlùbáríkà sí nǹkan. ẹlòmíì yàtọ̀ sí Allah Ọba Adẹ́dàá nǹkan míì yàtọ̀ sí Allah Ọba Adẹ́dàá kìí fi àlùbáríkà sí nǹkan illa Allah àyàfi Allah Ọba Adẹ́dàá ni máa ń ṣe. Ànábì gan kò ní kápá àti fi àlùbáríkà sí nǹkan like nàbí ọ̀sálàmù kó bá rọ́kà nǹkan lá kò ní kápá rẹ̀. so yóò bẹ Allah Ọba Adẹ́dàá ní pé Allah Ọba Adẹ́dàá fi àlùbáríkà sí nǹkan báyìí Allah Ọba Adẹ́dàá bá wọn fi àlùbáríkà sí nǹkan báyìí nítorí Allah Ọba Adẹ́dàá òun ló ní albarakatu òun ló ní kápá lórí rẹ̀ ohun tá à ń wí nù ó tiẹ̀ kọ́kọ́ gbọ́n tá à ń sọ yé náà olódo ló sì fẹ́ mú àyà wá ó fẹ́ mú àyà wá ó rí pé gbogbo àyà tó bá máa mú wá nìsín so tusihul fahm alayha ó máa ṣì gbọ́ yé so ìtukùtù ló máa tú kahalil khawarij gẹ́gẹ́ bí àwọn khawarij ṣe máa ń ṣe àyà tú tí wọ́n máa ṣì lò abẹ́rí nǹkan bọ́n so abẹ́rí nǹkan bọ́n kí là ń wí kí ní wí kí là ń wí kí ní wí so kí là ń sọ kí ní sọ báyìí dákun kí là ń sọ. bàbá ọ̀tẹ́ sọ pé mùdírù ló ní àlùbáríkà gbogbo ọjọ́ náà. ìwọ ń sọ pé o fẹ́ fún àwa ní àyà ìpè Ọlọ́run bá fi àlùbáríkà sí ara àwọn nǹkan gbogbo nǹkan eléyìí kọ́ là ń sọ. so fún wa lẹ́rìí pé mùdírù ní àlùbáríkà lọ́dọ̀ tí mùdírù lè fún yàn. mùdírù ní kápá àlùbáríkà gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ́ ṣe ròyìn mùdírù yìí pé àlùbáríkà mùdírù ni wọ́n ti fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe. gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ́ ṣe sọ fún mùdírù yìí pé gbogbo àlùbáríkà ọjọ́ náà o ẹ̀yin lẹ ní fún wa ní ẹ̀rí pé mùdírù ni fún wa ní ẹ̀rí pé mùdírù ni wọ́n ní àlùbáríkà tí bàbá ọ̀tẹ́ ń sọ yẹn
fún wa lẹ́rìí rẹ̀. So ẹ̀rí pé Allah bẹ́ẹ̀ dá fi albarka sí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí eléyìí kọ́ là wá ń wí oye eléyìí kọ́ là ń sọ. So ó ti kọ́kọ́ gbọ́ ó ti ṣì wá gbọ́ yín náà ipe mùdírù ní albarka lọ́dọ̀ tí wọ́n lè fún yàn. So ṣé mùdírù ní albarka lọ́dọ̀ tí wọ́n lè fún yàn ni wọ́n wá ń sọ fún bàbá ọ̀tẹ̀ wọ́n wá ń ṣẹ̀ṣẹ̀ ń ṣàdúrà fún bàbá ọ̀tẹ̀ pé Ọlọ́run fi albarka sí. Mùdírù ò ṣe yọ nínú albarka tí bàbá ọ̀tẹ̀ ti ń lò nínú albarka tí bàbá ọ̀tẹ̀ ti ń lò bọ̀ láti fi ṣe ohun tí ń ṣe àti albarka tí bàbá ọ̀tẹ̀ sọ pé mùdírù ni wọ́n ní gbogbo ti ọjọ́ náà. Mùdírù ò ṣe yọ nínú rẹ̀ kí wọ́n fún bàbá ọ̀tẹ̀ pé kí bàbá ọ̀tẹ̀ lọ máa lò. Mùdírù ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọrọ albarka lọ́wọ́ Allah bá yẹ̀dà fún bàbá ọ̀tẹ̀ ipò Ọlọ́run bó fa albarka sí. So ajá sí pé gbogbo yẹn ẹ̀ máa tẹ̀ ń ṣe nù gbogbo yẹn ẹ̀ máa tẹ̀ ń ṣe ẹ̀ gbádùn rárá àti rárá wallahi alazim. tó bá ní eléyìí irọ́ ni ajá sí pé fahanta kafirun máa tẹ́ra rẹ̀. fèrè ní ìwòrán kan fún ẹ. kí ni ẹ̀rí eléyìí ẹ já lọ sínú Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Ọlọ́run bá àlìkí ọlá ní salamun ala Ibrahim kadhalika najzi al-muhsinin innahu min ibadina al-mu'minin wa basharnahu bi Ishaqa nabiyyan min as-salihin وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما. Ọlọ́run ní àlàáfíà Ọlọ́run kó máa bá Ànábì wa Ibrahim gẹ́gẹ́ báwo Ọlọ́run ṣe máa ń sọ àwọn ẹni lẹ́san lélẹ̀ torí pé Ànábì wa Ibrahim yìí inú àwọn ẹrú sí Ọlọ́run tó gbọ́ Ọlọ́run gbọ́ òun ló wà. àwọn Ọlọ́run sì fún ní ìròdùnú pé yóò bímọ yóò bí Ishaaq yóò sì máa jẹ́ Ànábì Ọlọ́run yóò sì wà nínú àwọn ẹni rẹ̀. àwọn Ọlọ́run wá parí àlùbáríkà sára ẹ̀ òun ṣáá tiẹ̀ nìkan àlùbáríkà yìí tún wá lápá nínú ìgbésí ayé kíni ọmọ ẹ̀ àti àwọn àrọ́mọdọ́mọ àwọn méjèèjì ibi tó yìí ò ti pé nìyẹn. ṣe àlùbáríkà ti ń bẹ lára bàbá Mudirul Markaz èyí ló bí ó ṣẹ̀bẹ̀rẹ̀ ni ó ti wà lára bàbá wa Sheikh Adam àlùbáríkà yìí Ọlọ́run ti parí ẹ̀ sára wọn. ọmọ tó lọ ń wá fáwọn ànábẹ́ bàbá Sheikh Adam yìí bàbá wa Habibullah Sheikh Habibullah àlùbáríkà yìí ó lápá lára tiwọn náà bẹ́ẹ̀ ló ṣe máa lápá lọ àtọ́ ọmọdọ́mọ o ó ṣe máa lápá lọ lélẹ̀. ohun tá a bá bí ìwọlé òun ni pé ẹni tó bí ìwọ ǹjẹ́ àlùbáríkà ń bẹ lára ẹ̀ débi wípé yóò wá fẹ́ lápá lára tiẹ̀ tó wá fẹ́ máa mọ ó fẹ́ gbọ́ àgbọ́yé kẹ́límà àlùbáríkà ó lè gbọ́yé ó lè. sòtọ́ yìí ọmọ olódò yìí wọ́n ń pè wọ́n lọ ẹ jẹ́ kí wọ́n parí ìrun àsìkò ọ̀run ti tó ń bè báyìí mo fẹ́ ṣe náà ní kó tó di pé a kírun oye wọ́n ń pè wọ́n lọ ẹ jẹ́ kí wọ́n pè wọ́n kan. tòótọ́ yìí ọmọ olódò yìí ó sọ pé Allahu subhanahu wa ta'ala ipe a máa fi albarka sí gbogbo nǹkan bẹ́ẹ̀ ipe òun fẹ́ mú àyà wá nínú Kùránì tálọ́bà ẹ̀dà fi sọ pé òun fi albarka sí nǹkan kan ok ó wá lọ mú àyà wá ó mú àyà bí tí Allahu subhanahu wa ta'ala tó ti sọ̀rọ̀ nípa annabi Ibrahim alayhi salam ipe Allah subhanahu wa ta'ala ó ṣe kíni ó fi kíni ó fi albarka sí annabi Ibrahim alayhi salam ipe Allah bẹ̀rẹ̀ sọ pé wa barakna alayhi wa ala Ishaq
ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. so ipe Allah bẹ́ẹ̀dá ó fi albarka ó ṣe albarka fún annabi Ibrahim, bẹ́ẹ̀dẹ̀ ni ó ṣe albarka fún àwọn ọmọ rẹ̀ Ishaq, so bẹ́ẹ̀dẹ̀ ni nínú àwọn zuriya rẹ̀, nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ àwọn ẹni rí bẹ́ẹ̀bẹ̀, bẹ́ẹ̀dẹ̀ ni àwọn tó ń ṣàbòsí fún àwọn bẹ́ẹ̀bẹ̀. tó tọ́yẹ̀ àwẹ́ yìí mú àyà wá láti sọ fún wa pé ṣebí àwọn kan ni Allah bẹ́ẹ̀dá fi albarka sí ara wọn yìí, Allah bẹ́ẹ̀dá ṣe albarka fún wọn yìí. okay, aya tó mú aya al-Qur'ani ni àwẹ́ takò aya al-Qur'ani wallahi al-azim. so manhaju tiwa, ìlànà tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí, pàápàá jùlọ mùsùlùmí oní súnnà, ó ní pé so àkọ́kọ́ táwa máa ń kọ́kọ́ dìrọ̀ mọ́ òun náà ní kárí aya, bẹ́ẹ̀dẹ̀ ní kára di sànẹ́bì tó fẹsẹ̀ nílẹ̀, hadha dinuna. oye ọ̀rọ̀ ẹnikẹ́ni ó lè máa wá tẹ̀lé méjèèjì yóò, àmọ́ àkọ́kọ́ táwa kọ́ mú lẹ́sìn Qur'an sunna, ká tó máa yẹ ọ̀rọ̀ ẹlòmí o. so aya tó mú wá aya al-Qur'an ni ẹni kankan ò lè tako àfẹni tó bá jẹ́ ọ̀tá Ọlọ́run. àmọ́ ò tí fún wa ní aya yìí pé mùdírù ní albarka tí wọ́n lè ṣe fún yàn, ò tí fún wa ní aya yìí pé mùdírù wọ́n ní albarka tí wọ́n lè ṣe fún yàn, àti wọ́n lè falbarka sí ìṣẹ̀míyàn àbí nǹkankan, àbí wọ́n ní ìkápá albarka kan. so aya tó mú wá aya yìí pé Ọlọ́run ọba ó ṣe kí ni, ó ṣe albarka fún annabi Ibrahim, annabi Ọlọ́run náà Allah bẹ́ẹ̀dá ṣe albarka fún. àmọ́ ohun tí bàbá ọ̀tẹ́ ń sọ ní pé albarka gbogbo ọjọ́ náà kò sẹ́ni tó ní àyàfi mùdírù wal-iyadhu billah. ta ló ní albarka ìṣẹ̀mí ayé tí wọ́n tó ti ń lò? ìrẹ ọmọ àlàyọ̀rọ̀ yìí ọmọ àlàyọ̀rọ̀, albarka ìṣẹ̀mí tí ẹ tó ti ń lò látọjọ́ yìí ta ló ní? so kí n gbé fún bí tó ti gbọ́ yìí, ta ló ní ìkápá albarka ìṣẹ̀mí rẹ tó ti ń lò látọjọ́ yìí? ìṣẹ̀mí rẹ tó ti ń lò látìgbà tí wọ́n ti bí ẹ, ta ní ń ṣe albarka fún títí dì sin manilladhi yubariku fik? ta lẹni tí ń fa albarka sínú ìṣẹ̀mí ayé rẹ̀, tí ń da albarka sínú ayé rẹ̀? so ta ni? èmi ò máa retí kó sọ pé mùdírù ni, oye ní sọ fún pé kó sọ pé Allah bẹ́ẹ̀dá, máa retí kó wá fi irun tí bàbá ọ̀tẹ́ fi ròyìn mùdírù yìí kó wá fi ròyìn wọn, ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ́ ni. so kí láwọn igi lòun wí so aya tó mú wáyún àwa ló tún fi ràn lọ́wọ́ to ayyiduna bi tilkal ayat, so òun ràn àwa lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nínú. so nítorí aya tó ń fi hàn yí pé ẹnìkankan ò lè fi albarka sí nǹkankan fẹ́ nìkan illa Allah, àfi Allah bẹ́ẹ̀dá. كما بارك الله سبحانه وتعالى على إبراهيم وإسحاق وإسماعيل وذريته. gẹ́gẹ́ bí Allah bẹ́ẹ̀dá ṣe ṣe albarka fún annabi Ibrahim àti Ishaq àti Ismail àti àwọn àrọmọdọ́mọ rẹ̀. oye so ẹ̀rí ló tún wá fáwa, ẹ̀rí tó ń kààyùn àwa ló jẹ́ ẹ̀rí fún, kò lè jẹ́rí fún ohun tí bàbá ọ̀tẹ́ sọ kò lè ṣe kíni, kò lè jẹ́ ẹ̀rí fún ohun tí bàbá ọ̀tẹ́ ń ṣe kíni, ohun tí bàbá ọ̀tẹ́ ń sọ. oye àwa ló jẹ́ ẹ̀rí fún. ipò tí ẹ̀ lè mú àyàwó tí Allah bẹ́ẹ̀dá fi ń sọ pé òun ṣe kíni, òun fún annabi Ibrahim ní albarka. èmi tẹ́ rò pé ó fẹ́ mú àyàwó tí ó rí bẹ́ẹ̀ pé ẹlòmí yàtọ̀ sí Allah bẹ́ẹ̀dá mọ́ sí ní kápá lórí albarka ló bá parí. àṣé ò tí ẹ̀ lè rí mú wá àyà ìpọ́lọ̀ wọn bá fi albarka sára annabi Ibrahim àtàwọn ọmọ rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ lórí mú wá. ajọ́ sí pé àyà nù tó ń takò tí bàbá ọ̀tẹ́ sọ ipé Allah bẹ́ẹ̀dá ló yẹ kí bàbá ọ̀tẹ́ ṣe kíni, ló yẹ kí bàbá ọ̀tẹ́ rí fa nǹkan yẹn sí pé tọ̀ albarka Allah bẹ́ẹ̀dá láti fi ń ṣe látọjọ́ yìí. bẹ́ẹ̀dẹ̀ ni so kò ìsẹ́ni tó ní albarka gbogbo ọjọ́ náà tó tayọ Allahul wahidul qahhar, tó tayọ Allah subhanahu wa ta'ala. tó tayọ Allah bẹ́ẹ̀dá lójú rẹ̀ ní ìsìn ó fèsì fún mi ni alákò mí kí fèsì máa wí yìí àìmọ̀kẹ́rẹ́ pọ̀. ìgbọ́kẹ́lì máa yẹ ò lè gbọ́yé ẹ̀yin sá gangan fún ẹ̀ ọlọ́wọ́ bá àlekè ọlá ní. ẹ máa gbọ́ lẹ́nu ànábì wa Ìsá ó ní waj'alani mubarakan aynama kuntu. ọlọ́run ṣe mí lẹ́ni àlùbáríkà ní gbogbo àyíká yìí tí ń bá ń dé. ọlọ́run parí àlùbáríkà sára ẹ̀ ní gbogbo ohun tí ànábì wa Mùsá bá dáwọ́lé àlùbáríkà ni yóò máa lápá ń dẹ̀.
kẹlímà àlùbáríkà lélẹ̀ orí lára èèyàn nìyẹn o. ẹgbọ́ àbí ó ní Allah bá ẹ̀dá ó sọ fún Ànábì Ìsá alayhi salam àbí Allah bá ẹ̀dá ó fún wa ń rò nípa ohun tí Ànábì Ìsá alayhi salam sọ ipa Ànábì Ìsá sọ pé waja'alani mubarakan aynama kuntu wa awsani bis-salati al-aya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipe Ànábì Ìsá sọ pé Allah bá ẹ̀dá ṣe òun ní alálùbáríkà ní gbogbo ibikíbi tóhun bá dé àti gbogbo ibikíbi tóhun bá rè àti gbogbo ibikíbi tóhun bá wà. So bẹ́ẹ̀ ni aya al-Qur'ani ni, so ẹ̀rí ni fún àwa lórí ohun tí ẹ̀rí ni fún àwa against ohun tí bàbá ọ̀tẹ̀ sọ ipe kò sẹ́ni ẹ̀kan tí máa ń fún yàn lálùbáríkà tó tayọ tání tó tayọ Allah, ẹni kankan yìí fẹ́ alùbáríkà sí nǹkankan tó tayọ tání tó tayọ Allah, ẹni kankan ò ní kápá lórí alùbáríkà tó tayọ tání tó tayọ Allah. So Ànábì Ọlọ́run ọba nù kò sẹ́ni tó fún lálùbáríkà tó tayọ Ọlọ́run. Bàbá ọ̀tẹ̀ ń sọ pé mùdírù ipe alùbáríkà mùdírù làwọn tí fi ń ṣe ohun táwọn ń ṣe, ibo lẹ́ fi ọpọlọ yín sẹ̀yàn ọmọ níbi díẹ̀ so torí ẹlòmíín nínú yín tó bá sọ̀rọ̀ báyìí ní èyí tí mo bá rí tálọ́bà ẹ̀dà bá ní kí n rí mo kàn máa ń rẹ́rìn lórí rẹ̀ ní pé àwọn eléyìí kàásá ni wọ́n kálọ́bà ẹ̀dà kó fi wọ́n mọ̀nà àwọn eléyìí bò so oye bọ̀tí gbà míì téèyàn ò bá máa fèsì fún àwọn ọ̀rọ̀ ẹ̀yin kéékèèké ẹ̀yin kínkìnkín so téèyàn ò bá máa fèsì fún yín so ẹ lè máa jíndò sínú àánú àti ìṣìnà tẹ́wàá yẹn kálọ́bà ẹ̀dà kó mọ̀ jẹ́ kẹ́ parí sínú ẹ̀ oye tọ́ Allah bá ẹ̀dà ló fún Ànábì Ìsá albarka bí àmọ́ bàbá ọ̀tẹ́ sọ pé albarka mùdírù làwọn tí bí ń ṣe gbogbo tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe látọjọ́ yìí ni o. So nípa ríra alẹ́ mọ́sálásí ọ̀hún, nípa kíkọ́ mọ́sálásí ọ̀hún, nípa kíkọ́ lè kéwé ọ̀hún ó má oore ńlá mọ̀ ní nǹkan yóò fa tí bàbá ọ̀tẹ́ bá lè lò nílò tí ó fi ṣe kíni tí ó bá ìlànà àti ìtọ́sọ́nà Allah bá ẹ̀dà mu tí wọ́n sì ní tí wọ́n sì nílò láti fi ṣe kíni láti fi pèpè lọ sí ìdíànù kọ̀dìríyà àwọn tí wọ́n wà. Oore ńlá mọ̀ nífa oore tó tóbi. So kí bàbá ọ̀tẹ́ wá sọ pé albarka mùdírù wọn ti fi ń ṣe irú rẹ̀ èyí ní àwọn mùdírù orí yunifásitì dálẹ̀ ní pàjáwìrì hù ní wọ́n rí yunifásitì gbé kalẹ̀ ní pàjáwìrì hù ló lò bí ọdún mélòó kan ni wọ́n lò bí ọdún mélòó kan wọ́n tó lè máa rí yunifásitì wọn ṣàjọ wọ́n tó lè máa rí yunifásitì wọn kójọ. ká ní albarka mùdírù wọn ti fi ń ṣe ogun tí wọ́n ń ṣe yún gbogbo process táwọn mùdírù go through nípa ìfẹ́ dá yunifásitì ilẹ̀ nínú markazi kò yẹ kí wọ́n go through rẹ̀ náà ó yẹ kí mùdírù yọnu albarka yún nípa ìwọ yunifásitì lálẹ́wù subhanallah. So bàbá ọ̀tẹ́ tó wá sọ pé gbogbo albarka ọjọ́ náà ti mùdírù ni waliyadhu billah. So ó wá ń fà wà láyà ipa Allah bá ẹ̀dà fi albarka sára Ànábì Ìsá àwọn sọ ipa Allah bá ẹ̀dà ìfẹ́ albarka sára ìyẹn ya jahil. So ìta wà ń sọ kọ́nù ìta ń sọ ní pé wọ́n ní mùdírù ló ní albarka gbogbo ọjọ́ náà. Ǹjẹ́ mùdírù náà ló ní albarka gbogbo ọjọ́ tí wọ́n ti fi ń ṣẹ̀mí lórílẹ̀ ayé? Ìbéèrè mi sí ọ̀nà torí ẹ̀ máa ń ya aláìmọ̀ kankan. So ìbéèrè mi sí ẹ̀ nìyẹn. So jẹ́ ń plé rẹ̀ tán kí n lọ kírun. torí ò lágbọ́yé kínní yẹn kò ń wíwí kúwí lẹ́nu wá lọ́wọ́ wa àgbà ọlọ́run bá lè fi ọlá ní inna anzalnahu fi laylatin mubarakatin. àwa la sọ Al-Qur'ani kalẹ̀ nínú òru kan tó ní àlùbáríkà nínú. ọlọ́run ti parí àlùbáríkà sáré. Tọ́ ẹgbẹ́ àbí ó mú ayáwọ̀ ó sọ pé Allah bá ẹ̀dà sọ pé inna anzalnahu fi laylatin mubarakah. Ibi rárájọ́ àwa la sọ Al-Qur'ani kalẹ̀ ní òru kan tó yá sí pé a fi albarka sí. Ṣé òru tí Ọlọ́run bá fi albarka sí yàn, òru tọ́lọ́run bá fi albarka sí yàn, ṣé òru yún ló wá ní ìkápá albarka? Ṣé òru yún kápá albarka? So ṣé òru yún ṣó kápá albarka? Ṣé òru yún a lè attribute pé a lè sọ pé albarka gbogbo ọjọ́ kan ń bẹ lọ́wọ́ òru yìí, ń bẹ lọ́dọ̀ òru yìí. So ṣáàlẹ̀ attribute ẹ̀ sí ní attribute tó yá sí wípé yóò máa mú túmọ̀ yí pé òru yún òun ní máa ń ṣe albarka fún yàn, òun ní máa ń fa albarka sí nǹkankan olódò.
ṣìbá Allah bá ẹ̀dà ló fi albarka sí òru náà bí Allah bá ẹ̀dà ló ṣe òru náà ní òru albarka bí so oye in tá ń sọ fún bàbá ọ̀tẹ́nu wípé Allah bá ẹ̀dà ló ní ìwọ̀ tí wọ́n darí sọ́dọ̀ mùdírù yún wípé albarka mùdírù làwọn tí fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe wípé mùdírù ló ní albarka gbogbo ọjọ́ náà so in tá ń sọ fún bàbá ọ̀tẹ́nu wípé Allah bá ẹ̀dà ló ẹ̀kọ́ rí fà rẹ̀ sí kìí ṣe mùdírù olódo ní ọ́ni gbogbo àyà tó mú wá ní ìsìn Allah bá ẹ̀dà fi albarka sí nǹkan Allah bá ẹ̀dà fi albarka sí nǹkan Allah bá ẹ̀dà fi albarka sí nǹkan ohun tá ń fẹ́ kí bàbá ọ̀tẹ́ gbọ́yé náà nù so ó ṣeun bó ṣe bá wa mú àwọn àyà yìí wá bó tẹ̀jọ́ sí pàwá náà ti mú àwọn kan wá oye ó ṣeun ó sórí rẹ̀. mo kò dénú òru yẹn máa béèrè gbogbo ohun tó bá ń fẹ́ ni ọlọ́run sì mọ yóò sì mọ ṣe torí àlùbáríkà tọ́lọ́run ti parí sínú òru yẹn. so kí ẹ máa béèrè gbogbo ohun tó bá ń fẹ́ ọlọ́run ó sì máa ṣe lóru náà àmọ́ kìí ṣe pé kó máa béèrè lọ́wọ́ òru náà bí kìí ṣe pé ọwọ́ òru náà ni ó máa béèrè pé ìwọ òru yóò ṣe nǹkan báyìí o ìwọ òru yóò fún mi lálùbáríkà o gẹ́gẹ́ bí bàbá ọ̀tẹ́ ṣe ń sọ pé kí mùdírù ló ní àlùbáríkà gbogbo ọjọ́ náà àbí àlùbáríkà mùdírù làwọn tí ń lò fi ṣe gbogbo ohun tí wọ́n fi ń ṣe ṣebí nínú òru tọ́lọ́run bá fi àlùbáríkà sí yàn ọlọ́run bá ló máa bẹ̀ nínú rẹ̀ àbí so ó máa tọrọ lọ́wọ́ Allah bá ẹ̀dá ní àbí ipe Allah bá ẹ̀dá ṣàánú mi ṣàforíjì fún mi ṣàmójúkò fún mi ràn mí lọ́wọ́ nǹkan kan bẹ́ẹ̀ ṣebí Allah bá ẹ̀dá ló máa tọrọ lọ́wọ́ rẹ̀ ní inú òru alálùbáríkà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ so àmọ́ bàbá ọ̀tẹ́ ń tiẹ̀ albarka mùdírù lòun tí ń lò fi ń ṣe gbogbo nǹkan tí fi ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni albarka gbogbo ọjọ́ tí wọ́n fẹ́ fi ṣe ohun tí wọ́n ń ṣe tí ń bọ̀ yẹn mùdírù ló ní ń tà ń sọ fún ọ̀nà ń tà ń wí fún yín nù so kó yé ṣáìmọ̀ kan olódo ẹ wo bí ṣe mú àyà wá kò tún gbọ́ yé gan so ó mú àyà wá kò gbọ́ yé ó mú àyà wá kò yé ó mú àyà wá kò clear sí so ó mú àyà wá kò tẹ́ gbọ́ yé rárá àti rárá kí Allah bá ẹ̀dà kó fi mọ̀nà. òṣèlú wa ń wá kẹ́lú àlùbáríkà kí n kí tó bá wá ṣe kí ọyì ò ní làákàyè kankan. kò sí pírọ́blẹ́mù so kò sí pírọ́blẹ́mù tí n bá ní làákàyè so àìní làákàyè tí n ní làákàyè yìí òun náà mo fi ní orí àánú ni mùdírù yín wà tí wọ́n sì sẹ́nì kankan tí wọ́n bí dáa kò sí èyí tó tó bẹ́ẹ̀ nu yín ni o ìdí rẹ̀ ni tí wọ́n bí dáa so àtà ọmọ kan ń bẹ tí máa ń sorí kunkun so Ahmadu ló kọ rẹ̀ pé ó ti pèrè sórí ètò wa yìí Ahmadu ló kọ rẹ̀ oye ìgbà tí mùdírù sọ̀rọ̀ nípa Felix of Nolan kankan bẹ́ẹ̀ ó ju apálẹ̀ fún wa torí òun náà rí pé àánú pọ́nbélé ni ohun tí mùdírù wí yìí kò ṣe ń dìfẹ́ǹdì ó jọwọ́lẹ̀ fún wa ní so nínú àìnílàkà ìwà náà ni ó yẹ kẹ́ bó ṣe sọ kọ́lọ̀ fi ọmọ náà. a lọ wo ara ààyè ọlọ́run ní inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakkata mubarakan àkọ́kọ́ ilé tọ́lọ́run gbé kalẹ̀ láyé ìjọsìn fún wa àyè Mákà ni ọlọ́run ti parí àlùbáríkà síbẹ̀ gbogbo wa náà láàrin àlùbáríkà yẹn wàtìgbà tí ó ti ń dẹni tó fi wá di ìsìn àlùbáríkà náà sì ń ṣẹ́kù yóò ṣe máa lápá lọ lélẹ́yìí láàárọ̀ gbọ́n tó lọ́n bá ti parí àlùbáríkà yóò máa lápá lọ bẹ́ẹ̀ ni so tó bá wá gbọ́ kẹ́límà nìyí kò gbọ́dọ̀ yà wá lẹ́nu torí ibi tí wọ́n ti jáde kò sálùbáríkà bẹ́ẹ̀. olódò ni ọ ìwọ gan ló gbọ́ ohun tí wọ́n ń sọ yé ìwọ gan ló ń ka àyà tó gbọ́ yé torí gbogbo àyà tó ń ká ń sin àyà ipọ́ lọ́wọ́ bá fi àlùbáríkà sí nǹkan báyìí ó fi àlùbáríkà sí nǹkan báyìí inna awwala baytin udi'a linnas lalladhi bi Bakka mubaraka so inna anzalnahu fi laylatin mubaraka wa barakna alayhi wa ala ishaqa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àyà tó lọ bẹ́ẹ̀ dà fi sọ̀rọ̀ nípa ipò òun fi àlùbáríkà sí nǹkan báyìí so àlùbáríkà sí nǹkan báyìí ish àwọ̀ tako eléyìí n tá ń sọ náà ní pé Allah bá ẹ̀dá ló ní ìkápá àti fi àlùbáríkà sí nǹkan mùdírù ò ní wàhálà ẹnì kankan ànábì gan náà ò ní òjíṣẹ́ kankan náà ò ní Allah bá ẹ̀dá náà ló ní so Allah bá ẹ̀dá náà ló ṣe kí ni ló ní olódo òǹkà àyà ò gbọ́ yé so òǹkà àyà gan kò yí ọ abẹ́rẹ́ nǹkan bá fitna àdánwò àdánwò ọ̀pọ̀lọpọ̀ àwọn súfí náà wọ́n ṣe máa ń ṣe nìyẹn
so wọ́n ti máa ń ṣe nù lápèjúwe tẹ́ bá sọ fún súfì kan pé kúlétẹ̀ fi ń lọ sí di sàárẹ̀ ànábì tẹ́ lọ ń tọrọ àforíjì tẹ́ lọ ń tọrọ lọ́wọ́ ànábì ọ̀sẹ́lẹ́mù tẹ́ lọ ń ṣe kíni tẹ́ lọ ń ṣe tọ̀wáfù káàkiri sàárẹ̀ rẹ̀ tẹ́ lọ ń ṣe tọ̀wáfù so káàkiri sàárẹ̀ rẹ̀ wàláhì bí àwọn súfí ó ṣe mú àyàwá fún inú tí wọ́n ma tú sí tukútù wọ́n ma ṣe kíni wọ́n ma tú sí ìtukútù bàbá ńlá ìtukútù láti fi prúfù wípé ẹ̀sìn sàárè táwọn lọ ń ṣe yẹn ipa lọ́bẹ̀ ẹ̀dà ló ṣe kíni lọ́bẹ̀ ẹ̀dà ló sọ̀kalẹ̀ fún wọ́n ma káyà fún wípé walau annahum idh zalamu anfusahum ja'uk fastaghfirullah واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما so wọ́n mọ̀ káyà yìí fún yín pé tọ̀ àyà tó sọ pé káwọn máa lọ sí di àwọn lọ́mọ bá nẹ́bí ká nẹ́bí máa tọrọ àforíjì fáwọn àbí káwọn lọ́mọ bẹ́ ànẹ́bí pé kó máa ṣe nǹkan kan fáwọn di sàárè nù wal iyadhu billah so meanwhile wọ́n sì gbọ́ yé wọn àmọ́ ìtumọ̀ àyà ànẹ́bí sọ́lámù ti kú ẹ̀ ń lọ sí di sàárè rẹ̀ lọ́mọ sọ pé kó máa tọrọ àforíjì fún yín lọ́dọ̀ Allah ẹ̀dà kó máa tọrọ àforíjì fún yín lọ́dọ̀ Allah ẹ̀dà ṣe ń táyà ń sọnù irú rẹ̀ lílé ìyá aláìmọ̀kan yìí náà ń ṣe yìí so nǹkan tí a ń ná kọ́ṣá ọ̀tọ̀ so ó sì mú àyà wá tó ń àfẹ́ mú in tá a fẹ́ ṣe kí ni ohun tá a fẹ́ fi rinlẹ̀ gangan ó ń mú àyà wá lórí rẹ̀ so in táwọ̀ tó yẹ kó ṣe ni pé kó mú ẹ̀rí wá pé mùdírù o a lè fi albarka sí nǹkan kan mùdírù ní kápá lórí albarka ohun táwà ń fẹ́ kó ṣe nu kìí ṣe kó fún aláyà ipé allọ́bẹ̀ ẹ̀dá ó fà albarka sí nǹkan báyìí ó fà albarka sí nǹkan báyìí ó fà albarka sí nǹkan báyìí ohun tá fẹ́ kí bàbá ọ̀tẹ́ gbọ́ iná nu kí bàbá ọ̀tẹ́ attribute albarka yun sí ọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala kìí ṣe ọ̀dọ̀ mudirul markaz aláìmọ̀kan. ẹni tó mú láàfà kò sálùbáríkà lára ẹ̀ máa tán ra ṣe rẹ̀ báwo lè ṣe fẹ́ gbọ́ kẹ́límà àlùbáríkà báwo lè fẹ́ gbọ́ yìí máa tán ra rẹ̀ ààyè lílé ọlọ́run fi àlùbáríkà sára ẹ̀ náà wà lọ wọnú àlùkùránì wà wà àlùkùránì gẹ́gẹ́ fún ẹ̀ ìgbàtẹ́ lágbóyé ń pé ọlọ́run ti parí àlùbáríkà sára kùránì lè ṣe ní ọlọ́run bí àlùkùránì kalẹ̀ fún wa ká máa fi ṣàdúrà nìkan kẹrin ní kinní nìkan bọ́lá bá wá oyè ẹ sí bí ó ṣe ní àlùkùránì ọlọ́run ni wa hadha kitabun anzalnahu mubarakun àlùkùránì tá a sọ kalẹ̀ fún yìí àwọn ọlọ́run ti parí àlùbáríkà sínú ẹ̀ a ti fi àlùbáríkà sínú ẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ nu àlùkùránì ó pọ̀ bẹ́ẹ̀ nu àlùkùránì ó yíwọ̀n bá ta wí níwọ̀n bá ta wí tó bá jẹun tó lágbọ́yé ó yẹ kó o lè gbọ́ kẹ́límà àlùbáríkà yìí látara gbogbo ilé ìtawí ṣùgbọ́n tó bá wá ní ìwíkúrí lọ́tún wí ìwọ gangan fa anta kafir olódo lórí àwọn àyà tó mú wá tó gbọ́yé lórí àwọn àyà tó mú wá tó gbọ́yé wàlá àwọn súnmí yìí àwọn ọmọ súnmí yìí ó ní wọ́n ti kú jù wọ́n ti aláìmọ̀kan wọ́n ti olódo jù olódo ló pọ̀ jù náà ọmọ ẹ̀ ó sì mọ̀ bèèrè ẹwọ̀n lórí àwọn tí ò kó àwọn àyà tí mú wá tí ò gbọ́yé fà lórí àwọn àyà tó mú wá tí ò gbọ́yé àwọn àyà tó mú wá láti fi ohun tá ń sọ rinlẹ̀ ó ń mú wá láti fi ohun táwà ń sọ rinlẹ̀ nínú àwọn ipa lọ́bàá ẹ̀dá nìkan ní máa ń fi àlùbáríkà sí nǹkan so alhamdulillah òòrí àyà mú wá tí àlọ́bàá ẹ̀dá tó sọ ń bẹ̀ pé lágbájá báyìí ó fi àlùbáríkà sí nǹkan kan làkàtúnkì báyìí fi àlùbáríkà sí nǹkan kan gbogbo àyà tó mú wá nípa lọ́bàá ẹ̀dá ń fi àlùbáríkà sí nǹkan ó ń fi àlùbáríkà sí nǹkan ó fi àlùbáríkà sí nǹkan ó fi àlùbáríkà sí nǹkan báyìí sáwọn èèyàn báyìí ó ṣe àlùbáríkà fáwọn èèyàn báyìí ó ràn wá lọ́wọ́ nù olódo òun kọ́ àwà lọ́wọ́ nìyẹn òun kọ́ àwà lọ́wọ́ against bàbá ọ̀tẹ́ nìyẹn torí bàbá ọ̀tẹ́ ní sí bàbá ọ̀tẹ́ ti rí fún àlùbáríkà yóò sí mùdírù ipé mùdírù ló ní àlùbáríkà gbogbo ọjọ́ náà bẹ́ẹ̀ dẹ̀ ní àlùbáríkà mùdírù làwọn ti ń lò bọ̀ àmọ́ òun fáwa ní àyà bí tá lọ́bọ̀ ẹ̀dà ti sọ pé òun fi àlùbáríkà sára àwọn nǹkan kan óyé so ẹ̀rí nù fún àwà kìí ṣe fún bàbá ọ̀tẹ́ àti mùdírù tó ń tanra wọn óyé ṣe n tó gbọ́yé ẹ̀rí ó ń ṣe tẹ̀kfíìrù lórí n tí ò gbọ́yé wàláhí àwọn oníbídíà alágbàkò ni wọn so tẹ̀kfíìrù wọn ó burú gan
so tekfiru wọn ya ìyàkuyà gan irú tekfiru yìí ni wọ́n máa ń pè ní tekfiru intiqam so kò yìí sí ti ń jẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunna wal jama'a as-salafiyya so wọ́n yìí ṣe tekfiru intiqam so tekfiru pé mo fẹ́ gbẹ̀san tekfiru pé mo fẹ́ gbẹ̀san lélẹ̀ so tekfiru pé kébì náà gbẹ̀san lórí àìmọ̀ kan tó ń bá ka abẹ́rí nǹkan kálọ̀bẹ̀ ẹ̀dà ṣàánú jàre so àsìkò oorun ti tó ń bí káwà lọ kírun tiwa so èyí ń jẹ́ gẹ́gẹ́ ohun tí a fẹ́ ṣe lálàyé níbi ọ̀rọ̀ aláìmọ̀kan yìí so kálọ̀bẹ̀ ẹ̀dà kó fọ̀nà mọ́ oye kò tẹ́ kọ́kọ́ kò gbọ́ ohun tá à ń ná kọ́ṣà ohun tá à ń sọ gangan ohun tá à ń dráàgì gangan kò gbọ́yé èmi ń tẹ̀rù pé wọ́n tẹ̀ wá sọ pé majazi ni bàbá ọ̀tẹ́ lò láti fi àlùbáríkà yẹn ti sọ́dọ̀ mùdírù èmi tẹ̀rù pé báyà majazi ló sọ pé àṣà ayé Al-Qur'ani ló tẹ̀ fẹ́ lọ mú wá fún mi tó fẹ́ máa fi ohun táwọn tiẹ̀ tún sọ orin lẹ̀ ipe àlọ́bà ẹ̀dá nìkan ní máa ń ṣe kíni ní máa ń fún ẹ̀dá lálùbáríkà ẹnìkankan ò lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni a lè attribute àlùbáríkà sí ẹnìkankan so ipe ẹni yóò òun ló ní àlùbáríkà ọjọ́ báyìí o àbí nǹkankan báyìí o so tí ó mọ̀ mú túnmọ̀ pé ohun tóun ló ní kápá lórí àlùbáríkà àlẹ́ attribute ẹ̀sẹ́ nìkankan àfi Allahu subhanahu wa ta'ala Ànábì sallam tó bá fẹ́ àlùbáríkà yóò tọrọ lọ́wọ́ Allah yóò béèrè lọ́wọ́ Allah Allah bẹ́ẹ̀ dá ni ó béèrè lọ́wọ́ rẹ̀ àwọn sàábí tó bá fẹ́ àlùbáríkà wọ́n tọrọ lọ́wọ́ Allah so àbí kẹ̀kọ́ sọ fún Ànábì pé ká Ànábì bá wọn bẹ Ọlọ́run ọba fún àlùbáríkà kí Ànábì sallam bá wọn tọrọ àlùbáríkà so oye gẹ́gẹ́ bí Ànábì sallam ṣe ń tọrọ àlùbáríkà lọ́wọ́ Allah bẹ́ẹ̀ dá fún ìlú Yaman àti ìlú kíni so àti ìlú Sham táwọn sàábí kan wá sọ fún Ànábì pé wà fi Najdina so bẹ́ẹ̀ dẹ̀ ni ṣé àti Najd wa náà kí Allah bẹ́ẹ̀ dá kó fi àlùbáríkà sí oye so àwọn ilé ìwọ̀n yà láìmọ̀ kan wọ́n dáhùn kan kí Allah bẹ́ẹ̀ dá kó fọ́nà mọ́jà rí فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته